ọ̀rọ̀ tó ń lọ láti ìkànnì tẹ́ tí ń wò wá yìí Àbàjìgín network àbí Mayor World Network pẹ̀lú awuyewuye tó ti ń jà rìnrìn láti bí ọdún tó lọ sẹ́yìn. Ẹgbẹ́ Ọbásanjọ́ mọ̀ wípé òun kì í ṣe ọmọ ilẹ̀ Yorùbá bí kì í ṣe ọmọ ilẹ̀ Igbo láti ìpínlẹ̀ Anambra. Àgbà kan ló sọ bẹ́ẹ̀ tó jẹ́ aṣòfin láti ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n nínú ìròyìn tó jáde lónìí, Ọbásanjọ́ ṣe bẹ̀bẹ̀ ó fi ọmọ ọkọ àtọmọ àlè hàn lóòótọ́. Ẹ̀yin lọ́balọ́ba orí adé, mo kí yín kú jókòó. Ẹ ṣe tẹ́ wà ń bí, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà, kò sí ọba náà ó ń láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì. Ẹ dìde. Ẹ jókòó. Ẹ jọ̀ọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire nǹkan méjì là ń bọ̀wọ̀ fún, among others. Age, ọjọ́ orí àti ipò. Gómìnà ní ipò tójú tí ẹ ní ọba lọ nígbà tó bá ṣe gómìnà. Tó bá ṣe gómìnà mọ́, even ìgbà tí mo ṣe president, mo ń dọ̀bálẹ̀ fọba, ṣùgbọ́n tí n bá wọ yàrá ọba ó dọ̀bálẹ̀ fún mi. So ẹ jẹ́ kí a gbé àṣà wa ká gbé lárugẹ. Thank you. It is the turn on the Southwest. The Southwest has never been president before. But we've had Olusẹgun Obasanjo. No, Olusẹgun Obasanjo is an Igbo man. He came from Anambra State. His father is an Igbo man. Do you have evidence to this, sir? My friend, it is he who should come out and say, no, he's not an Igbo man. Everyone knows that it's not a hidden fact. His father became the Obi of Onitsha. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ àti fọ́nrán tá a ti wò ṣáájú níbi tí Ọbásanjọ́ ti ń bú àwọn ọba Yorùbá, ṣùgbọ́n ó bu ọlá fún ẹnìkan o. Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ó kí dáadáa nínú fọ́nrán tá a mú wá yìí. Bí wọ́n ṣe ń lọ lámàjá ẹ̀sìn nìkànnì tá a wà yìí, Olúmọ̀ọ́ Àbàjìgín ló ṣe àkópọ̀ àwọn ọ̀rọ̀ yìí. Ọbásanjọ́ nìyẹn ló ń kí Ọọ̀ni Ilé Ifẹ̀ Adéyẹyè Ògúnwùsì ẹni tọ̀hún ló ń kírun. Ẹ wò ó, gbogbo bá ṣe ń lọ àmàjá ẹ̀sìn láti kànnì àtúntò òpótẹ́ tí ń wò ó. Olúmọ̀ọ́ Àbàjìgín láti máa kó gbẹ papọ̀ bí wọ́n ṣe ń jẹ́ àmà fi tó létí ọ̀rọ̀ tó ń lọ lùtò. Ẹ má gbàgbé láti máa bá wa lọ níkànnì yìí. Ẹ tẹ subscribe button, ẹ dẹ̀ pín kó délé kódókó. Ẹ ṣé bí ẹ ṣe bá wa lọ. Àìdúpẹ́ ò àmọ́ lórí.